ó ṣẹlẹ̀ ilé-ẹjọ́ pàṣẹ pé Adeleke kò gbọdọ̀ gbọ́pá àṣẹ fún ààrẹ tìlú Ìrèé. Ilé-ẹjọ́ gíga tìpínlẹ̀ Ọ̀ṣun ti pàṣẹ pé gómìnà Adémọ́lá Adeleke kò gbọdọ̀ fún ààrẹ tuntun tó yàn ọmọọba Muritàlá Oyèlákin ní sátífíkẹ́ẹ̀tì, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ gbé ọ̀pá àṣẹ fún un. Nígbà tí onídàájọ́ M.O. Awẹ́ ń gbọ́ ẹjọ́ kan tí ọba Raphael Pọ́nlé Adémọ́lá gbé lọ síwájú rẹ̀, ló sọ pé ìjọba Ọ̀ṣun kò gbọdọ̀ gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ náà títí dìgbà tí ilé-ẹjọ́ yóò gbọ́ ẹjọ́ tó wà níwájú rẹ̀. Tẹ́ ò bá gbàgbé, ìjọba gómìnà àná lọ́ṣun ìyẹn Adégbóyèga Oyètọ́lá ló fi ọba Adémọ́lá jẹ, ṣùgbọ́n ní kété tí wọ́n búra fún gómìnà Adeleke ló pàṣẹ kí ọba náà lọ rọ́ọ̀kún nílé, ó sì gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti ṣèwádìí ìyànsípò rẹ̀. Ọba Adémọ́lá forí lé kóòtù láti ká ìjọba lọ́wọ́ kò, ó sì kù díẹ̀ kí ilé-ẹjọ́ gbé ìdájọ́ kalẹ̀ làwọn òṣìṣẹ́ kóòtù Ọ̀ṣun daṣẹ́ sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Nínú ìwé ìpẹ̀jọ́ tó ní nọ́mbà HOS 20/2024 ni ọba Pọ́nlé ti wọ́ gómìnà Adeleke, kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ, ìjọba ìbílẹ̀ Borípẹ́, Ọ̀ṣọ́lọ̀ ti ìlú Ìrèé, Àògùn ti ìlú Ìrèé, Inúrìn ti ìlú Ìrèé, Jagun ti ìlú Ìrèé àti ọmọọba Muritàlá Oyèlákin lọ sí kóòtù. Ṣùgbọ́n lópin ọdún tó kọjá ni gómìnà Adeleke kéde pé ìyànsípò ọba náà kò bá ìlànà oyè jíjẹ ìlú náà mu, ó sì pàṣẹ kí ìgbésẹ̀ tuntun bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n kéde ọmọọba Oyèlákin gẹ́gẹ́ bí ààrẹ tuntun lọ́dún yìí. Nígbà tí wọ́n pe ẹjọ́ yìí ní kóòtù, àwọn olùjẹ́jọ́ kò yọjú, bẹ́ẹ̀ ni àwọn agbẹjọ́rò wọn kò wá. Lẹ́yìn atótónu agbẹjọ́rò olùpẹ̀jọ́, onídàájọ́ Awẹ́ pàṣẹ pé ìjọba kò gbọdọ̀ gbé ọ̀pá àṣẹ fún ọmọọba Oyèlákin, bẹ́ẹ̀ ni kí ohun gbogbo wà bó ṣe wà tẹ́lẹ̀ nílùú títí di ọjọ́ 8 oṣù karùn-ún ọdún yìí tí ilé-ẹjọ́ yóò sọ̀rọ̀ nípa ẹjọ́ iwájú rẹ̀. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.